ọpẹ́ ò adélábù kéde ọjọ́ tí àyípadà yóò dé bá ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná lórílẹ̀‐èdè yìí. Olùdámọ̀ràn pàtàkì fún adélábù, ẹni tó jẹ́ mínísítà fún ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná lórílẹ̀‐èdè yìí, adébáyò olówóníyì, ti ní àwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà yóò bẹ̀rẹ̀ sí ní rí àyípadà rere lórí ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná láàrin ọ̀sẹ̀ méjì sí àsìkò yìí pẹ̀lú àwọn iṣẹ́ àtúnṣe tí wọ́n ń ṣe lọ́wọ́. Olówóníyì ló sọ eléyìí di mímọ̀ nígbà tó ń sọ̀rọ̀ lórí tẹlifíṣàn kan lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí lẹ́yìn àtẹ̀jáde tí mínísítà adélábù ti tọrọ àforíjì lọ́wọ́ àwọn ọmọ nàìjíríà fún ségesège iná mọ̀nàmọ́ná tó ń ṣàkóbá fún iléeṣẹ́ ńlá, iléèwé àti ọrọ̀ ajé. Nígbà tó ń ṣàtìlẹ́yìn fún mínísítà adélábù, olówóníyì ní eléyìí fi àpẹẹrẹ ìwà ládarí rere hàn yàtọ̀ sí jẹ̀ǹkúrẹ́dì. Gẹ́gẹ́ bó ṣe wí, ó ní kì í ṣe ẹjọ́ mínísítà adélábù ni a kò fi ní iná bí kò ṣe àtúnṣe tí wọ́n ṣe sí ọ̀pá afẹ́fẹ́ gáàsì tí wọ́n fi ń pèsè iná. Ó fi dá àwọn ọmọ nàìjíríà lójú pé láìpẹ́ láì jìnnà ìyàtọ̀ yóò dé bá iná mọ̀nàmọ́ná. Ó ní ó yẹ kí àwọn ọmọ nàìjíríà ti máa rí ìyàtọ̀ díẹ̀díẹ̀ nítorí ọ̀pá gáàsì náà ti ń gbéra tí kò sì ní sí ìdádúró kankan mọ́ lábẹ́ bó ti wù kó kéré mọ́. Bákan náà ni mínísítà adélábù ní kí ọdún 2026 yìí tó parí, àwọn yóò pèsè 6,000 mẹ́gáwáàtì iná mọ̀nàmọ́ná fún ìgbáyégbádùn àwọn aráàlú.